بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. A dúpẹ́ fún Ọlọ́run ọba, a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátápátá níbikíbi tí a ti ń wò wá àbí tí a ti ń gbọ́ wa. A bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀ wípé gbogbo àsìkò náà tá ń ná lórí títí Ọlọ́run ọba lọ́sàn-án lóru, Ọlọ́run dákun mọ́ ṣá jẹ́ kí a jọba níbi tí ó gbé lérè. Lónìí pẹ̀lú àṣẹ Ọlọ́run, a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa Robàníyẹ̀tù sọ̀m. Ìjẹ́ títí Ọlọ́run ọba àlékè ọlá tí ààwẹ̀ tó jẹ́ títí Ọlọ́run ọba àlékè ọlá nìkan. Inú gbogbo iṣẹ́ tá a máa ń ṣe nínú ẹ̀sìn, ààwẹ̀ ó dá yàtọ̀ níbi ìjẹ́ títí Ọlọ́run ọba àlékè ọlá nìkan. Torí pé la yu'badu bihi ghayrullahi subhanahu wa ta'ala. Wọ́n èyí fi ààwẹ̀ sin ẹlòmíì tó yàtọ̀ sí Ọlọ́run ọba. Ẹ rí i pé ẹlòmíì lè máa kírun kó gbé ère irun rẹ̀ kó gbé ṣéwù kan kó gbé síwájú. Ẹlòmíì lè máa kírun kó gbé nǹkan míì síwájú rẹ̀. Ẹlòmíì ó lè máa ṣe àwọn nǹkan míì náà tó já sí pé yóò máa sin Ọlọ́run ọba ń bẹ̀, yóò sì tún máa jọ́sìn fún nǹkan míì ń bẹ̀. Ṣùgbọ́n ààwẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá nìkan lèèyàn máa fi jọ́sìn fún. Ẹ̀yin náà wò ó, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó sọ fún wa nínú ẹgbàá wa kan yìí pé gbogbo sí ọmọ Ànábì Ádámà pátá olọ́mọ̀ ní àyàfi ààwẹ̀ nìkan. Ó sọ fún wa pé gbogbo iṣẹ́ tọ́mọ Ànábì Ádámà máa ń ṣe nínú ẹ̀sìn òun ló ní o, àyàfi kíni o, àyàfi ààwẹ̀ nìkan. Torí pé ààwẹ̀ yìí fa innahu li, èmi mo ní ààwẹ̀ ń tiẹ̀. Èmi wọ́n máa ń fi ààwẹ̀ ìní ẹ máa fi ṣe kíni o, ní ẹ máa fi jọ́sìn fún. Tẹ́ ẹ bá rí àtẹ̀ntọ́ jẹ́ ẹ̀ńtọ́ lágbọ̀ọ́yé àtẹ̀ntí ò lágbọ̀ọ́yé, yóò lóun fẹ́ gbààwẹ̀ fún Ọlọ́run ọba àlékè ọlá ni. Ó ti mọ̀ pé òun ò lè gbààwẹ̀ fún gi. Kódà inú àwọn tí ń sin nǹkan mí yàtọ̀ sọ́lọ́run, ẹ lè gbọ́ kó sọ wípé ère ìhun ó ní kó lọ gbààwẹ̀. Wọn ì sábà sọ bẹ́ẹ̀, ẹ lè gbọ́rú ẹ̀. Ṣùgbọ́n ìǹtẹ́ gbọ́ òun náà ni pé ẹ gbààwẹ̀ fọ́lọ́run. So ó túmọ̀ sí pé Ọlọ́run ọba àlékè ọlá ni a máa gba ààwẹ̀ fún, gẹ́gẹ́ bí ó ṣe kílíà nínú àdìsí tá a sọ yìí pé Ọlọ́run ọba sọ wípé fa innahu li, èmi mo ní ààwẹ̀, ẹnìkan kì í bá mi pín ààwẹ̀ ń tiẹ̀. Wa ana ajzi'u bihi, èmi náà sì ní í ṣe kíni o, ní í ṣẹ̀san rẹ̀. Kí ló dé tó fi jẹ́ pé Ọlọ́run ọba àlékè ọlá nìkan ló ní ààwẹ̀? Kí ló sì fi jẹ́ pé Ọlọ́run ọba nìkan ló lè san ẹ̀san ààwẹ̀? Ìyẹn tó jẹ́ ọjọ́ pé Ọlọ́run ọba àlékè ọlá nìkan ló ní ààwẹ̀, òun náà ni pé Ọlọ́run ló lè dẹ́ni tó ṣe kíni o, ẹni tó gbààwẹ̀ pàápàá Ọlọ́run ọba ló lè dàmà. Ẹni tó gbààwẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá ni ló lè dàmà. So ẹlòmíì ń bẹ ní ìsìn tó ẹsẹ̀ jẹ́ nǹkan tó wá sọ fún ọ pé òun gbààwẹ̀ ò ní mọ̀. So ọ gbààwẹ̀ náà nù. Ṣùgbọ́n ẹni tó jẹ́ pé alimun bizati sudur, iná Ọlọ́run ọba àlékè ọlá, òun nìkan sọ in ló lè mọ̀ pé ẹni yóò ọ̀ ń gbààwẹ̀. Bákan náà nínú àwọn nǹkan tá a ní ká ṣọ́ra ń bẹ̀, bóyá ó ti gbààwẹ̀ ń tòótọ́ tí ó sì jẹ tí ó sì mu, ṣùgbọ́n irọ́ ní ń pa káàkiri, irun wájú ní ń so papọ̀ mọ́ tí papọ̀ káàkiri yìí, irú ẹni náà sóò náà ṣe kíni o, sóò náà láwẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá ni ó dàmọ̀ pé irú ẹni yóò ṣe kíni o, kò láwẹ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ti ṣe. Àbí ó ti ẹ̀ láwọn láwẹ̀ náà, ṣùgbọ́n ó ti súnmọ́ obìnrin. In tó tún wọ́ọ̀sì jù, tó bá ti ẹ̀sùn mẹ́lẹ́tọ̀ rẹ̀, ibi yóò san sitin, yóò san kàfárà padà. Ẹni tó wá já sí pé ẹni tí ètò ń ṣe lẹ́tọ̀ rẹ̀ iná lọ súnmọ́ ńkọ́, ẹ̀ ń pé ìyà lórí ìyà, ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ ló tún ní eléyìí tó ṣe kíni o, ló tún jẹ́. So láti jẹ́ pé ká lágbọ̀ọ́yé wípé ààwẹ̀ títí Ọlọ́run ọba àlékè ọlá nìkan ni, ló jẹ́ ká ṣe àlàyé hadisi yìí fún wa. Abẹ́ Ọlọ́run ọba àlékè ọlá gbogbo ìgbà tí a bá máa gba ààwẹ̀, k'Ọlọ́run jẹ́ kí ààwẹ̀ wọ́n máa jẹ́ ti Ọlọ́run, kó máa jẹ́ ti Ọlọ́run ọba àlékè ọlá nìkan. Kó má jẹ́ ní tá jẹ́ pé a máa febi panú lórí, a máa febi pa inú ara wa lásán tí ó wà ní wúlò fún nǹkan kan tó bá di jọ́ gbéǹde àlùkìyámà. Tó bá di jọ́ gbéǹde àlùkìyámà, ẹ mọ̀ pé àwọn tí wọ́n bá jẹ́ aláwẹ̀ wọ́n dá ní ọ̀nà tiwọn tí wọ́n máa ṣe kíni o, tí wọ́n máa tọ̀, tó jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n máa gbà wọlé. Tó bá di jọ́ gbéǹde àlùkìyámà, abẹ́ k'Ọlọ́run jẹ́ ká bí àti ẹ náà ká wà nínú àwọn tó ṣe pé wọ́n gba báàbù sọ̀hìmín, ojú ọ̀nà àwọn àgbààwẹ̀ tó jẹ́ pé a tún gbàbẹ̀ náà ṣe kíni o, a tún gbàbẹ̀ wọlé. Inshallah ta'ala, tó bá tún di nígbà míì, a tún máa mú kókó míì wá àbí àǹfààní míì wá fún wa. Abẹ́ k'Ọlọ́run ọba àlékè ọlá kó tún sọ wa pàdé láyọ̀ àti ní àlàáfíà. Wassalamu alaikum
wa rahmatullahi wa barakatuh.